Kọ́lé Oṣó my brother Kọ́lé Oṣó. Kí gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ìkànnì yìí pé ẹ káàbọ̀ padà sórí ìkànnì YouTube wa. Ibi tí a ti máa ń gbé àwọn sinimá àgbéléwò, tí a ti máa ń gbé wọn yẹ̀wò, ìyẹn ni pé tí a ti máa ń ṣe review. Kọ́lé Oṣó apá kẹwàá tí gbogbo wa ti wò. Àbẹ́ẹ̀ rí wípé Ibrahim Yekini tí a mọ̀ sí Ìtẹ̀lẹ̀, ó gbìyànjú láti ìkíní títí dé ìkẹwàá yìí, ó fún wa back to back ni. Bẹ́ẹ̀ ni Ẹfun, Oṣóbọ́lá, Oṣógbèmí, gbogbo wọn pátápátá iṣẹ́ takuntakun náà ṣe from the beginning to the end. A wá rí nínú apá kẹwàá yìí bí a ṣe ra bàbá Oṣógbèmí padà nípa pé wọ́n ní kó lọ sí orírun ẹ̀ níbi tó ti ṣẹ̀ wá gangan láti lọ gba agbára tí wọ́n fi máa tọ́jú bàbá ẹ̀, tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. Wọ́n jẹ́ kí ó yé wa pé agbára ìfẹ́, ìyẹn ni pé ibi tí ìfẹ́ bá ti wà, kò sí nǹkan téèyàn ṣe pẹ̀lú ìfẹ́ tí ò ní ṣe àṣeyọrí. Ìfẹ́ tí àwọn Oṣó family yìí ní ló jẹ́ kán rí bàbá yẹn, kán rí ṣe kíni, kán rí gbà padà. A rí pé wọ́n débẹ̀, wọ́n gba ìwé yìí náà ló ti wà kó tó di wípé wọ́n bí Oṣó gangan fúnra ara ẹ̀. Ìyẹn eléyìí tí àkọsílẹ̀ ti wà wípé Ibrahim Yekini máa wá sáyé. Ó ti wá dé náà nìyẹn. Ó gbàwé lọ o, ó débi tí wọ́n ti fẹ́ wo bàbá lára sàn. Kára bàbá yà, gbogbo àwọn ọ̀tá wọn pátápátá wọ́n rẹ́yìn wọn, wọ́n tún padà sórí ẹsẹ̀ wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ṣe nípasẹ̀ ìfẹ́. Ìyẹn ni pé ìfẹ́ ni àkọjá òfin. Gẹ́gẹ́ bí ọmọ ènìyàn, gẹ́gẹ́ bí èèyàn tí Ọlọ́run dá, ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí, ọ̀rẹ́, ojúlùmọ̀, ká nífẹ̀ẹ́ ara wa. Ìfẹ́ yìí ó kó wọn yọ, ṣùgbọ́n àwọn tán ti ṣe sẹ́yìn ó padà fẹ́ máa bí wọ́n látàrí Oòduà, ìyẹn tá a mọ̀ sí Lálùdé, tó padà wá, tó fẹ́ wá gbẹ̀san nípasẹ̀ pé ó mú ọmọ èyí tí Ibrahim Yekini tó bí, ó ní kó wá lọ rọ́pò ní inú afẹ́fẹ́. Àbẹ́ẹ̀ rí pé ìgbọ̀n ti ọ. Èyí náà gbìyànjú láti ṣe kíni, láti lọ gbà sílẹ̀. Bàbá tó náà wá bẹ̀rẹ̀ sí ní ṣe kántankàntan, a mọ̀ ibi tó ti wá. Tẹ́yin ò bá tí wá wo sinimá Kọ́lé Oṣó apá kẹwàá yìí, ẹ tara ṣàṣà lọ sí ìkànnì YouTube Ìtẹ̀lẹ̀ The Icon. Ó wà lórí ẹ̀, even as at bí mo ṣe ń sọ̀rọ̀, ó dá ipò tí wọ close to 8 million views nǹkan tó ṣẹ̀ṣẹ̀ release just of recent. So ibi tí ọ̀rọ̀ náà wá dé báyìí, gbogbo àwọn Kọ́lé Oṣó family ti pòórá. Ibo náà lọ, ìyẹn là tí wàá mọ̀. Ṣé ẹ̀yin fẹ́ kí Kọ́lé Oṣó tún tẹ̀síwájú ni, àbí ibi tó tán sí náà ti dáa? Okay, tẹ́ bá fẹ́ kó tẹ̀síwájú, kí lẹ̀ ń retí nínú abala tó tún kàn? Gbogbo wọn mà ti pòórá, àtẹfun o, àtOṣóbọ́lá o, àtOṣógbèmí o, àti bàbá Oṣó ó ti pòórá. Iná agbára inú yàrá wọn ìyẹn ti lọ látàrí pé ìwé agbára tán ní kò gbọdọ̀ jábọ́, ìyẹn ti jábọ́, ó ti kanlẹ̀ o. Ọmọ kékeré obìnrin tó wá rí ìwé agbára he ní ìparí sinimá yìí, kí ló fẹ́ ṣẹlẹ̀ gan-an? Àbí alágbára míì tún fẹ́ lálẹ́ wò nínú Kọ́lé Oṣó? Tẹ́ ẹ̀ bá tí wàá ṣe kíni, tẹ́ ẹ̀ tí subscribe sórí ìkànnì YouTube wa, ẹ má gbàgbé bá subscribe, ẹ kàn tẹ subscription button àti notification bell, sídà gbogbo ìgbà tá a bá ṣe ń ju àwọn review sinimá bíi eléyìí, máa láǹfààní láti ṣe kíni, láti gbádùn ara wa. Èmi ni tiyín ní tòótọ́, Only Nation TV náà ni. Ẹ má gbàgbé Kọ́lé Oṣó part 10, àwọn èèyàn ṣì ń wò ó ṣì ń lọ pìtì. Lẹ́yìn bá wá ní ìdí link ẹ lè comment sí under comment section wa. Àti pé kí lẹ ń retí ní next action, as in bóyá season 3, kí lẹ fẹ́ kí Ìtẹ̀lẹ̀ The Icon ó gbé jáde. Lẹ́ẹ̀kan sí ẹ ṣé tẹ́ darapọ̀ mọ́ wa. Thanks so much.